tábẹ̀ ni pé ènìyàn dáadáa ni wọ́n. Ìṣẹ̀mí ayé wọn ló jẹ́ kí n mọ̀ wípé kò jẹ́ èèyàn dáadáa ò pé kò ṣàgbà àdánwò. Mo dẹ̀ ronú kàn wọ́n láti fún wọn nílẹ̀kùn ní mọ́sálásí torí àjọṣepọ̀ tí ń bẹ láàrin èmi àtàwọn. Àkọ́kọ́ tí máa kọ́kọ́ rí wọn rí mo rí wọn ní 21 years ago ní 2003. Àwọn ní Megastar Entertainment ẹ ti gbọ́ rí Megastar Entertainment. Gbogbo àwọn barista Adelakun ní produce orin wọn. Gbogbo àwọn K1 Adelakun ní produce orin. Pasuma, Wasiu, Alabi, King Dr. Saheed Osupa, Sule Alamu Malaika àtàwọn gbogbo wọn yẹn tó lórí Obesere àwọn Adelakun ni wọ́n produce. Ẹ lọ wo gbogbo kẹsẹ̀tì àwọn tí mo kàkà nìyí wọ́n kọ sí lẹ́yìn. Produced by Ademola Adelakun, Megastar Entertainment. Àwọn ni wọ́n jókòó yìí. Talent. Wọ́n tún ṣe fíìmù. Gbogbo fíìmù GSM lọ́mọ. Adelakun ló wà bẹ́ẹ̀. Elébòlò. Adelakun ló wà bẹ́ẹ̀. Oyenusi tó Oyenusi ni. Ofu olóṣà oko. Ofu olóṣà oko. Ẹni ọkọ ni. Kí lẹ tún pè é? Dábìlà gbogbo. Olùdẹ̀kùn gbogbo ẹ̀ Ademola Adelakun. Very talented man. Adelakun a máa fún yàn ní orin báyìí táwọn èèyàn lọ kọ́ lọ sóríire. Gbogbo orin tọ́pọ̀lọpọ̀ lórí máa kọ́ tá a máa yìn wọ́n tàbí àwọn Saidi yìí àtàwọn Saidi oríṣiríṣi tí wọ́n ń kọrin gan. Táwọn Wasiu oríṣiríṣi tí wọ́n ń kọrin gan. Ọ̀pọ̀lọpọ̀ orin tó lórí mi kọ́ tẹ́ ń gbárí mú yẹn. Àwọn Adelakun náà máa gbé báyìí o. Olórin kan máa wò ó pé mo gbá kan síwájú mo gbá kan sẹ́yìn ni o. Wọ́n ń ráìdì lẹ́yìn àwọn yìí déèyàn ni. Talent ó fẹ́ wọn ní talent fetch wọn ní orúkọ rere àti gbajúmọ̀ ṣùgbọ́n gbajúmọ̀ yàtọ̀ sí owó. Gbogbo opportunity owó tí bàbá yìí wá kójọ ńgbà tó ní àti bá a débi pé alihamudulilayi táìmù Adelakun ń rí táyà bọ̀ pé kéèyàn máa sinmi àgbà ń bọ̀ gbogbo owó tó kọjọ làdánwò ẹsẹ̀ yìí bá dé. Owó náà tán pátá àtúntò àkúnlọ́ láì. Bí barista ṣe tó Ademola Adelakun ló jẹ́ mọ barista ìmọ̀ wọ́n rí Adelakun ló jẹ́ mọ̀ ló mú mi mọ̀ wọ́n ló mú amọ̀ra wa ká mọ̀ mọ̀ra wọn nísìn. Alhaji Wasiu Ayinde through Adelakun movement ti jẹ́ kí wà lórí. Adelakun ló mú Saheed Osupa báyìí. 2004, 2005. Foundation yìí gbogbo wọn fọ́lò lẹ́ẹ̀fi lè láàrin wa Adelakun ló jẹ́ mọ̀ wọn. Ẹ wà àǹfààní tí mo rí lára Osupa, ẹ wà àǹfààní tí mo ti rí lára Paso gbára tí ò ní yẹn. Tí n bá wá wálé ẹ̀kọ́ ẹ̀yọ̀ kan tì láti fi sọ pé Ọlọ́run ṣeun lára yín pẹ̀lú mọ́sálásí mo kọ́ yìí ó yà láì mú orí sọ́lọ́. Lọ́jọ́ tí mo kọ́kọ́ dé Èkó ní ND 2003 péyàn kọ́kọ́ péyàn láyé báyìí kó òun dẹ́kọ̀ Adelakun ni mo kọ́kọ́ pè. Àwọn wá sí wọ́n jẹ́ ọ̀rẹ́ ẹnìkan tá à ń pè ní Ayiki Mẹ̀sáyà Olúṣọlá Muhammadu ọmọ olówó díà Ayiki Olúṣọlá olórin ni Muhammadu Ayiki Mẹ̀sáyà olórin kọ̀kọ́já Saki ṣùgbọ́n lówó olórin tí bẹ́lẹ̀ kó lọ lọ́dún gbà tí navigator jáde tán pé olórin nílò navigator kìnnìkan tí àwọn Paso kan méjì lòún rà lọ́jọ́ kan ọ̀rà white ọ̀rà black ìmọ̀ gun black lọ́jọ́ lásán ló gun white níjọ́ Jímọ̀. Táwọn eléré kó bá lọ ṣeré ní òkè tán bá gbé hòtẹ́ẹ̀lì fún wọn nílọ́bẹ̀ ilé Mẹ̀sáyà ni wọ́n lọ torí tán bá lọ lé owó tí wọn ò lè gbálágbó ní òfin wọn. Mẹ̀sáyà kọ́ odidi street báyìí kéèyàn kọ́ street left and right. Mẹ̀sáyà sẹ́yìn gbóni ẹ̀rí ẹgbóni Mẹ̀sáyà rí Ayiki Olúṣọlá Ọlọ́run kẹ́ omi ọba wà. Lónìí o eré èwùjì ló gbé mi débì bàjí bá ó lè di nítumọ̀ ìtàn wa o òróró lè gbé mi wá o ráìsì lè gbé mi wá o sọ̀kalẹ̀ ní o eré èwùjì yẹn ló gbé mi débì. Allahu Akbar. Ìlú yìí ò ní tú o ìlú yìí ò ní bàjẹ́ o bá ti ń bẹ láàrin ara o.
tàǹjẹ́ láàrin ara wa ogun abẹ́lé oníṣẹ́lẹ̀ nílẹ̀ yìí o ọlọ́run mọ́fẹ́ nìkan ṣerú ẹ̀ nìkan. àmísàlà ọlọ́run kẹ́ ọ. ó ní èso orin dàrúdàpọ̀ àwọn ni wọ́n máa ń pòdúsì òun náà orin fún un. àfáà láti sakita pàdé lọ́dọ̀ mẹ́sàlá ohun mi sì gbó mo ní àyà èmi ní. lọ́wọ́ ní ìyá ìyá ta àbá sọ̀rọ̀ mo ti mọ̀ èkó. ẹni bẹ́ẹ̀ mo ti mọ̀ èkó.